mi àní pé kọ́ mú síkà pé kọ́ máa ta ní 1,000 ṣé bí pa wá ni àbí àìrí owó fi ṣe ìkànnì ìrọ̀lẹ́ jẹ́ ń pa ẹnà wọn wọ station ẹni tẹ́ bá ti rí síkà lọ́wọ́ ẹ̀ tó bá ń tà pé park and garage ni ẹnà wọn wọ station kẹ́pẹ́ nọ́mbà mi 08037168492 kò sí ìkọ́tẹ́ lè ṣe ní Nàìjíríà yìí àwa ló kàn. bí Musiliu Akínsọ̀yà ẹni tí gbogbo ayé túmọ̀ sí MC Oluomo ṣe sọ̀rọ̀ ọ̀hún nìyẹn o bẹ́ẹ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ dáadáa wípé àwọn ọ̀tá kan tí wọ́n fẹ́ ba òun láyé jẹ́ ni o tí wọn kò fẹ́ Bọ́lá Tinubu nípò ààrẹ Nàìjíríà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti nàka àléébù sáwọn kan wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ọ̀hún ó yá ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. má sì bẹ́ẹ̀ ọ̀yà Sanwó-Olú ọgbẹ́mi náà sì bẹ́ẹ̀ wọ́n wá gbé jáde wípé kọ́ máa lọ tà ní 1,000 pé ọ̀n wá kàǹpé ẹ̀ rí pé orí. ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ lórí social media rí nílé ayé mi but eléyìí ẹ̀ lè black name wa ní Nàìjíríà because ọgbọ́n lẹ lọ dá lẹ́bí ń ṣerú ìkọ́ bẹ́ẹ̀ yẹn ní adúrú mi àní pé kọ́ mú síkà pé kọ́ máa tà ní 1,000 ṣé bí pa wá ni àbí àìrí owó fi ṣe ìkọ́ni ìrọ̀lẹ́ jẹ́ ń pa ẹ̀yin ọ̀tá ìrọ̀lẹ́ ń pa ṣóye yín sí ibi tá a bá máa dé a máa dé bẹ́ẹ̀ Aṣíwájú ló ní present yẹn ìṣeré ni agbọ́rọ̀ lónídùmarè Aṣíwájú máa dé present yẹn kò sọ́gbọ́n tẹ́ lè dá kò sí ìkọ́ tẹ́ lè ṣe ní Nàìjíríà yìí àwa ló kàn ẹ̀jọ̀ rásán ẹ̀wọ̀n pé èmi ò ṣe fídíò rí ẹ̀jọ̀ rásán gbogbo ibi tẹ́ bá ti rí ìkọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀nà wọn wọ station ẹni tẹ́ bá ti rí síkà lọ́wọ́ ẹ̀ tó bá ń tà pé park and garage ni ẹ̀nà wọn wọ station kẹ́pẹ́ nọ́mbà mi 08037168492 ẹ pè wá àbí kẹ́ tẹ̀síwájú pé ti mọ́nítọ̀ ọ̀hún ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má sọ wá lórúkọ burúkú olè níyín bóyá yíyíbò àbẹ́yàn kan ló ń dọ́gbọ́n sí i àbẹ́yìn kan lẹ̀ ń dọ́gbọ́n bóyá èèyàn opponent bóyá èèyàn PDP lẹ̀ ń dọ́gbọ́n ibi tá a bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ẹ ti understand sí Lagos State wà dẹ̀ ní kò ń ṣe àrùn ojú tá a bá ti rí iṣẹ́ tí gómìnà wa ń ṣe ribiribi Lagos State tó ti yẹ yìí sí àwa la ní second time kò sí kankan ẹ ti understand gbogbo àwọn tó bá ń lọ dọ́gbọ́n tó ń gbé fake rumour bẹ́ẹ̀ lọ ṣe nǹkan jáde tẹ bá ti rí ìkúrú nǹkan bẹ́ẹ̀ yẹn níta ẹnà wọn wọ station ó lè jẹ́ àwọn ọ̀tá ni because gbogbo ẹ̀ láti ṣèwádìí àmọ́ ibi tó jẹ́ ààrẹ nìtì ibi tó sọ àti débẹ̀ ní ìsìn gbogbo wa ṣẹ̀ṣẹ̀ wọ state ìsìn ibi tó bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin ẹjọ́ ẹ bá wa lu onítọ̀hún wọ station kẹfọlọ́pàá ààrẹ ṣe máa yọjú. Thank you very much. God bless you. ẹ jẹ́ kí state secretary náà kóhun náà sọ fún yín. Lagos State. Progress. Lagos State. The notice of the Lagos State Parks and Garages chairman is hereby on a fake and malicious moves and motives of elements bent in tarnishing the image and prestige